ẹ kú déédé àsìkò yìí ìròyìn ní ṣókí òun náà ló tún fẹ́ẹ́ dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín Àkúrúyẹjọ́ Ọdúnládé Adékọlá Babadí. Ẹ ṣeun gan o àmọ́ náà bẹ̀lẹ́bù they no dey see me òrìṣà ní no gbogbo ògbà òun wà available ìyẹn ní sinimá òun ló fà á tí àwọn gbajúgbajà òṣèré ńláńlá àti àwọn tí ẹ máa ń nífẹ̀ẹ́ sí òun náà tún ṣe fẹ́ jáde o wọ́n fẹ́ fọ́n sí gbogbo sinimá ìyẹn ní ọjọ́ Sunday ìyẹn ní Sunday yìí wọ́n tún fẹ́ fọ́n sí gbogbo sinimá káàkiri fún ẹ̀yin ènìyàn láti wá sí sinimá láti wá wo òrìṣà kí wọ́n sì máa kí yín bí ẹ bá ṣe ń wọlé. Màá bẹ̀rẹ̀ láti orí sìstá mi o Rúbútú ó rẹwà ó fọ́ ìdákú ó tún mọ̀ àti pa sista Jaiye Kuti àwọn ni wọ́n máa wà ní Silverbird Cinemas ìyẹn ní aago 3 ọ̀sán ibẹ̀ ni wọ́n máa wà ó láti máa kí àwọn èèyàn wa bí wọ́n ṣe ń wọlé ìyẹn ní ICM Ìkẹjà City Mall. Mo tún fògẹ̀rẹ̀ mo bọ́ sórí orí bàbá ìbejì handsome ó gùn délẹ̀ ó fẹ́ ga ju ọ̀bọ Ọdúnládé Adékọlá lọ bẹ́ẹ̀ ni ó ní wọ́n pè ní Níyì Johnson bàbá ọmọ tuntun méjì wọ́n máa wà ní Imperial Cinemas ìyẹn ní Òṣogbo ní aago 3 ọ̀sán ẹ pàdé wọn níbẹ̀. Àfirunmú ṣe fẹ́ǹsì ètè àbírunmú irùngbọ̀n yàwùyàwù síbẹ̀síbẹ̀ àtirunmú àtirùngbọ̀n ọmọ oge ni wọ́n fi ń ó ti yé yín dàrẹ́tọ̀ ni wọ́n actor náà dẹ̀ ni wọ́n ti fọ́ ìdákújù ìyẹn Lánre Adédiwúrà ẹ pàdé wọn ní Heritage Cinemas ìyẹn ní Abúlé Ẹ̀gbá láago 4 ìrọ̀lẹ́. Lánre Adédiwúrà careful. Madam Ṣàjẹ́ tí ò lọ́gàá ta lọ́gàá Madam Ṣàjẹ́ àfi ọlọ́run ni ọ̀gá Madam Ṣàjẹ́ tí ò lọ́gàá yìí abólóde fẹ̀ lójú abániṣe nǹkan àwọn máa wà ní Dream Park ìyẹn ní Ìkòròdú ní aago 3 ọ̀sán màmá máa dìpa wọ́n máa dìpa ni bẹ́ẹ̀ ni ẹ pàdé màmá wa ní aago 3 ọ̀sán ní Dream Park Ìkòròdú. Victoria Kọ́láwọlé omi nìkan ló nífẹ̀ẹ́ sí jù láti máa fi sí ẹnu. Victoria Kọ́láwọlé ó lóun ti ṣetán o láti bá àwọn ẹgbẹ́ òun àwọn tó jò òun lọ àwọn bàbá àtìyá láti bá wọn rò papọ̀ ìyẹn ní sinimá ìyẹn ní Àjà ní Novera Cinemas nílùú Àjà ní 4:30 p.m. Qdot Alágbe ó ní ayé àtijọ́ ni ó ọlọ́run má jẹ́ òun ò ṣàgbé agbébáwo ọlọ́run ti di bílíọ̀nìà báyìí agbékẹ̀ ọlọ́run ò ṣàgbé mọ́ ìtorí ẹ̀ ló fi ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n pàdé òun ní film house Sùúrùlérè fún òrìṣà káwọn jọ wo òrìṣà papọ̀ ìyẹn ní aago 4 ìrọ̀lẹ́ ìyẹn ní ọjọ́ Sunday. Mr. Macaroni riding on a bicycle ní gbó ibo ló ń ti ride lórí bicycle ayé àtijọ́ inú hilux ńlá inú mọ́tò gbẹ̀ngbẹ̀ mi ò gbọ́dọ̀ máa kà á o ni wọ́n ti ń wọnú rẹ̀ tí wọ́n ti ń ráìdì káàkiri báyìí àìmọye owó ni wọ́n ti fi tọrẹ fún àwọn ọmọ obìnrin wọn ò fún ọkùnrin lówó rí obìnrin ni wọ́n sì máa wo àkẹ̀yìn sí ẹ̀ kó tó di pé wọ́n fún ní owó so tá ẹ bá bọ̀ lọ́la ní sinimá tó o bá fẹ́ gba owó ìwọ náà ṣe nǹkan tí freaky daddy tí ó fi lè fún ẹ ní nǹkan ìyẹn ní Wosam Cinemas ní àgọ́ Ìwòye ibẹ̀lẹ̀ máa ti pàdé wọn ní aago 2 ọ̀sán. Kó dàgbà kó dàgbà kó gbó kó gbó ojoojúmọ́ ló fi rẹwà sí i aáyán máa ń dánku ni ìyẹn sìstá mi Fathia Balógun wọ́n láwọn máa wà ní Film House Cinemas ìyẹn ní Ìkọ̀tà ní aago 5 ìrọ̀lẹ́ ibẹ̀ ní sista Fathia máa wà ẹ pàdé wọn bẹ̀ kẹ́ ẹ lè jọ wo òrìṣà papọ̀ ibẹ̀ náà ni. Mo tún tọ kúlú mo dí ọ̀dọ̀ bọ̀dá mi Ibrahim Shatta tápàlẹ́ pé Tuale bàbá o wọ́n ti wá sábẹ́ òkúta wọ́n wá láwọn ò ní fárí ibì kan tún dábì kan sí wọn láfi dandan kí àwọn tún dé Ìbàdàn òun ló fà á tí wọ́n máa fi wà ní Viva Cinemas ìyẹn ní ìlú Ìbàdàn ní Ring Road ní aago 3 ọ̀sán ní ọjọ́ Sunday.
ẹ ṣé gan. Òrìṣà coming home, coming home. Ọdúnladé Adékọ́lá ó máa wà ní Ajé Place ní ìlú Abẹ́òkúta, ìyẹn ní Mercy Road gangan. Tó o bá ti dé Pàṣẹ́kẹ́ ní Mercy Road, ìwọ tọ̀ gẹ̀ẹ́rẹ̀gẹ̀ lápá òsì wàá ti rí Ajé Place. Ní àti junction Pàṣẹ́kẹ́ gangan, ìwọ kàn sọ pé ó lọ sí Ajé Place wàá ti rí i ń bẹ̀. Sinimá yẹn fún ìdákújù ibẹ̀ ni o. Ní aago 4 ìrọ̀lẹ́ òní Ọdúnladé Adékọ́lá máa wà ń bẹ̀ láti wò papọ̀ pẹ̀lú wa, ìyẹn Òrìṣà. Etí tí ẹ ti ń gbọ́ mi kò ní di, ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́. Ẹ gbé ọwọ́ yín sókè níbikíbi tí ẹ bá wà. Ọwọ́ yín yẹn ìbùkún á wọbẹ̀, oríire á wọ ibẹ̀ lọ. Ibikíbi tó bá wù yín nínú ara yín, ó yẹ ẹ fi ra ibikíbi tó bá wù lára yín, ẹ fi ra ìbùkún lẹ fi ń ra ara yẹn. Ẹ ṣé gan. Láyọ̀ àti ìdùnnú la máa tún pàdé láti wá ròyìn ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Sunday olóyin la máa ṣe o. Àmín. Ẹ wá pa kámẹ́rà yìí kẹ̀kẹ́ gbé tó kù lọ. Adéjẹ́ sọ bẹ́ẹ̀. Àṣebí náà Sàámú ló ti ń jẹ́ sọ bẹ́ẹ̀. Aṣáájú ẹ̀ ṣiṣẹ́ ni wá kó gbogbo eléyìí kúrò. Ẹ gbé bóyá pa kámẹ́rà. All I see is miracle. I am walking on the road. Oh, I got miracle. I wake up in the morning. Hey, all I see is miracle. I am walking on the road. Hey, I got miracle. What do you see? I see. My sister, what do you see? I see miracle. Yeah. What do you get on the road? I got miracle. My people, what do you see? I see miracle. What do you get on the road? I got miracle. As we all know, Orisha is doing well in the cinemas in Nigeria right now. 100%. If you have not seen this wonderful movie, make sure you go to any cinemas. Make sure you go to any cinemas in Nigeria and see this movie. But in United States of America, advanced screening will be on the 10th of this month. And from on the 11th, Orisha the movie will scatter the whole America. We scatter United States of America. Under this video, you will see all the cities and the cinemas. You will see all the cities and the cinema. All you need to do is to get what? Your ticket. Get what? Your tickets. Get what? Your tickets. At Reggae app or regmovies.com. Or what? Or regmovies.com. God bless you as you do so. What do you see? I see miracle. What do you get? I got miracle. All the fantastic actors, all the wonderful actors, all the powerful actors, Nollywood actors in America, they are very ready to welcome every one of you as you are coming into the cinemas. A round of applause for you. What do you see? I see miracle. I got miracle. What do you see? I see miracle. What do you see? I got miracle. Ìwọ tó jẹ́ pé mi ti gbẹ lẹ́yìn ẹja rẹ̀.